A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Alẹ́ àná ni ìjọba àpapọ̀ lérí àti gùnlé òfin kòsíṣẹ́-kòsówó no work no pay lórí àwọn ẹgbẹ́ olùkọ́ iléèwé gíga ASUU. Nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ ẹ̀ka ètò ẹ̀kọ́ Fọláṣadé Boríowó láti mínísítírì ni wọ́n ti fi ẹ̀sùn kan ASUU wípé wọ́n kọ̀ àti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba pẹ̀lú gbogbo ìgbìyànjú wọn àti má jẹ́ kí ìyanṣẹ́lódì wáyé. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé ìjọba ń tẹ̀síwájú àti máa mú ìgbáyégbádùn àwọn olùkọ́ ifásitì lọ́kùnkúndùn àti kí ètò ẹ̀kọ́ lè lọ geere. Lábẹ́ Renewed Hope Agenda ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu, wọ́n ní ìjíròrò ni ó jẹ́ ọ̀nà tí ó ṣe gbòógì jùlọ láti fi yanjú èdè-àìyedè. Ìjọba sì pèsè ààyè sílẹ̀ fún ìjíròrò láti wáyé láti lè dènà ìdàrúdàpọ̀ ní ẹ̀ka ètò ẹ̀kọ́. Wọ́n tẹnumọ́ wípé òfin kòsíṣẹ́-kòsówó wà lábẹ́ òfin ìjọba àpapọ̀. Èyí ni yóò ṣe atọ́nà fún ìgbésẹ̀ yìí bí ẹgbẹ́ ASUU bá dabarú ètò ẹ̀kọ́. Àtẹ̀jáde ọ̀hún wá fi dá àwọn akẹ́kọ̀ọ́, òbí àti gbogbo ìlú lójú wípé ìjọba yóò tẹ̀síwájú àti máa ní àjọṣepọ̀ tó dán mọ́rán ní ẹ̀ka iléèwé gíga. Mínísítà wá rọ gbogbo ẹgbẹ́ òṣìṣẹ́ kí wọ́n fi ààyè gba ìbáṣepọ̀ àti ìjíròrò yálà tí wọ́n fi ń wá ìdojúkọ. Lánàá ni ẹgbẹ́ ASUU kéde ìyanṣẹ́lódì oníkìlọ̀ bẹ̀rẹ̀ láti òní ọjọ́ 13 oṣù kẹwàá láti fi béèrè fún ìparí ìdúnàdúrà wọn pẹ̀lú ìjọba àpapọ̀ ní ọdún 2009, ìyọ̀ǹda owó oṣù mẹ́ta àbọ̀, ìyọ̀ǹda owó tó tó owó fún ètò ẹ̀kọ́ ifásitì, ìfòpin sí ìfìyàjẹ àwọn olùkọ́ ní LASU àti FUTO àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti sẹ́ lórí ẹ̀sùn tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) fi kàn án wípé ó fi adarí àjọ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Adékúnlé Ọmọyẹlé tí ọlọ́pàá ń wá lórí ìṣekúpa àwọn olùgbé Akínlàálú kan pamọ́. Nínú àtẹ̀jáde àná tí alukoro ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun Kọ́lá Ọlábísí yọ̀ǹda ní ìlú Òṣogbo ni wọ́n ti fi ẹ̀sùn kan gómìnà wípé ó ń ràgàbo Ọmọyẹlé kí wọ́n má bàa fi ọwọ́ ṣìkún òfin mú bí wọ́n ti ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní ìwà ìkà tí kò ní ìfẹ́ aráàlú lọ́kàn. Ẹgbẹ́ alátakò kojú gómìnà kí ó ṣe àfihàn ìdájọ́ òdodo nípa ṣíṣe ìrànlọ́wọ́ fún ọlọ́pàá lórí ìwádìí wọn, kí ó yọ̀ǹda olórí Àmọ̀tẹ́kùn fún àwọn agbófinró. Wọ́n ní gẹ́gẹ́ bí gómìnà ṣe máa ń pe ara rẹ̀ ní olùfẹ́ aráàlú tí ó ní ìgbàgbọ́ nínú ìlànà òfin, kí ó tètè yọ̀ǹda adarí Àmọ̀tẹ́kùn fún ọlọ́pàá láìsí ìdádúró kí ọlọ́pàá lè ráàyè ṣe ìwádìí wọn lórí ìṣekúpa tí ó wáyé ní ìlú Akínlàálú kí ó tó di ìtìjú orílẹ̀-èdè. APC fìdí ẹ̀ múlẹ̀ wípé síwájú àkókò yìí ni Adélékè ti gbóríyìn fún àwọn ọlọ́pàá fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe lórí ìwádìí, ṣùgbọ́n kí ọ̀rọ̀ gómìnà má bàa jẹ́ ọ̀rọ̀ orí ahọ́n lásán, kí ó tètè yọ̀ǹda olórí afẹ̀sùnkàn fún ìwádìí. Nígbà tí ó ń fèsì, gómìnà Adélékè sọ nípasẹ̀ agbẹnusọ rẹ̀ Ọláwálé Rasheed wípé gbogbo ọ̀rọ̀ APC kò lẹ́sẹ̀ ńlẹ̀, àjẹgbọdọ̀ wọn ń wá ẹni kúnra, wọ́n kàn fẹ́ kí aráàlú sì mọ̀ wípé àwọn ṣì wà níbẹ̀ ni. Ó ní àwọn kò ní juwọ́ sílẹ̀ fún ẹgbẹ́ tí ó ń wá ọ̀nà àti ya oró nítorí wọn kò sí ní ìṣèjọba. Ohun tí àwọn gbájúmọ́ ni ìṣèjọba gidi sí ará ìlú. Ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún 2025 ni a gbọ́ wípé àwọn òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn ṣe ìkọlù sí ìlú Akínlàálú ní ìjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ tí wọ́n sì ń yìnbọn lákọlákọ. Níbẹ̀ ni wọ́n ti ṣekú pa ènìyàn 3. Ìkọlù yìí dá awuyewuye sílẹ̀ láàrin ìpínlẹ̀ tí àwọn ẹgbẹ́ aráàlú ṣe ń fi ẹ̀sùn kan Àmọ̀tẹ́kùn wípé àpọ̀jù agbára ń pa wọ́n bí ọtí, tí wọ́n fẹ́ kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀gá wọn. Àtẹ̀jáde ọlọ́pàá lẹ́yìn èyí fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, dárúkọ àwọn 3 tí wọ́n yìnbọn pa bí wọ́n ti ní àwọn Àmọ̀tẹ́kùn tún kó òkú àwọn tí wọ́n yìnbọn pa kúrò níbi ìṣẹ̀lẹ̀. Adarí Àmọ̀tẹ́kùn ní
àwọn tí wọ́n kojú òṣìṣẹ́ wọn níbi ìkọlù pẹ̀lú ìbọn ni wọ́n ṣekú pa. Gẹ́gẹ́ bí àlàyé wọn, wọ́n ní àwọn jàǹdùkú dènà de àwọn Àmọ̀tẹ́kùn láti gba ìbọn tí wọ́n gbà ní ọwọ́ wọn síwájú àkókò yí padà. Lẹ́yìn awuyewuye tí ó jẹyọ ni ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun pàṣẹ kí ikọ̀ ọlọ́pàá láti olú iléeṣẹ́ gba ìṣàkóso ìwádìí, tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn 5 tí wọ́n ní ìgbàgbọ́ wípé wọ́n lọ́wọ́ nínú ìkọlù. Ṣùgbọ́n adarí Àmọ̀tẹ́kùn ni a gbọ́ wípé ó kọ̀ láti jẹ́ ìpè ọlọ́pàá láti wá wí tẹnu rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ àkínlàlù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìdàrúdàpọ̀ bẹ́ sílẹ̀ ní Igbó-ọrà, Ìbàràpá, ìpínlẹ̀ Ọ̀yọ́ bí àwọn ọ̀dọ́ kan ṣe dínà mọ́ ọkọ̀ akọ́wọ́rìn Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Ọ̀wádé bí ó ṣe fẹ́ fi gbọ̀ngàn ayẹyẹ tí ó wáyé ní ìlú yìí sílẹ̀. Ọba yìí ni a gbọ́ wípé ó bá wọn kópa nínú ayẹyẹ oníbejì ọlọ́dọọdún àgbáyé tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta. Ìwádìí sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé bí àwọn ọ̀dọ́ ṣe yípo ọkọ̀ ìkọ́wọ̀rìn ọba láti béèrè fún owó kí wọ́n tó lè fún láàyè àti lọ. Àwọn ẹ̀ṣọ́ kọ́kọ́ gbìyànjú àti lé wọn sẹ́yìn, ṣùgbọ́n nígbà tí wọ́n rí wípé àwọn ọ̀dọ́ yìí ti pọ̀ sí i tí ọ̀rọ̀ wọn ò fẹ́ gbójú bọ̀rọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn sókè láti fi lé wọn sẹ́yìn. Fọ́nrán tí ó gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ṣe àfihàn bí rògbòdìyàn yìí ṣe pọ̀ tó tí ìbọn ń dún lókè. Ẹnìkan tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ ní wọ́n tilẹ̀kùn mọ́ ọba, wọn ò fẹ́ kí ó lọ. Adarí ìròyìn fún Aláàfin Bọ̀dé Dúrójayé fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti ní kì í ṣe ọta ìbọn gidi ni wọ́n yìn láti fi lé àwọn wọ̀nyí sẹ́yìn. Dúrójayé ṣàlàyé wípé àwọn ọmọ ojú pópó street urchins ni wọ́n fẹ́ fi agídí gba owó lọ́wọ́ ọba. Pẹ̀lú gbogbo bí àwọn ṣe rọ̀ wọ́n kọ̀ àti kúrò lọ́nà. Àwọn kò sì lè lajú sílẹ̀ kí wọ́n ṣe ọba bó ṣe wù wọ́n, làwọn fi yìn tajútajú fi lé wọn sẹ́yìn. Ìbọn tí wọ́n ń yìn kì í ṣe ọta gidi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Lórí ìgbìyànjú ìjọba àpapọ̀ àti pẹ̀ka okòòwò kí wọ́n sì ṣe àdínkù sí iṣẹ́ orí omi orílẹ̀-èdè ni wọ́n fi rí ìrànlọ́wọ́ éékà ilẹ̀ 130 acres of land láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn láti fi kọ́ Ìjẹ̀bú-Òde Inland Dry Port. Àgbékalẹ̀ yìí ṣe àpẹẹrẹ àṣeyọrí ńlá lórí ìgbìyànjú ìjọba àpapọ̀ lórí okòòwò tí ó ṣí ọ̀nà fún ìdàgbàsókè lílọ bíbọ̀ ẹrù kíkó Logistics and Cargo Hub ní Ìjẹ̀bú-Òde, kí èyí tún ṣe àdínkù àjàgà ọrùn ti ìpínlẹ̀ Èkó. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi àyípadà orúkọ bíbu ọwọ́ lu ìwé àti ìṣàkóso Permanent Secretary láti Federal Ministry of Marine and Blue Economy Olúfẹ́mi Ọlọ́runtọ́lá gẹ́gẹ́ bí aṣojú ìjọba fìdí àfojúsùn ìjọba múlẹ̀ láti parí iṣẹ́ àkànṣe yìí lásìkò péréte. Aṣojú gómìnà Dàpọ̀ Abíọ́dún, kọmíṣánná fún ọkọ̀ ìrìnnà onímọ̀ ẹ̀rọ Gbénga Dáìró ní àgbékalẹ̀ ilẹ̀ yìí ṣe àfihàn ìgbáradì ìpínlẹ̀ láti ní àjọṣepọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ láti mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé àti ní ẹ̀ka ọkọ̀ ìrìnnà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ Hisbah ní ìpínlẹ̀ Kánò ti fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀dọ́ 5 lórí ẹ̀sùn wípé wọ́n ṣe ayẹyẹ ìgbéyàwó tí òbí wọn kò fi ọwọ́ sí. Igbákejì adarí gbogbogbò àjọ Dr. Mujahideen Aminudeen ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde òní ní ìpínlẹ̀ Kánò. Ó ní lára àwọn tí wọ́n mú ní ọkọ ìyàwó, ìyàwó àti àwọn 3 mìíràn tí wọ́n dúró gẹ́gẹ́ bí aṣojú àti ẹlẹ́rìí. Ìgbéyàwó yìí ni wọ́n fi ọ̀nà ẹ̀bùrú gbé kalẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún 10 náírà owó orí tí ó kéré sí ojúlówó iye tí ẹ̀sìn Islam fi ọwọ́ sí. Aminudeen ní ìgbéyàwó wọn tàpá sí òfin ẹ̀sìn Islam lórí ìgbéyàwó. Àjọ wọn sì ti gbé ìgbésẹ̀ láti bẹ̀rẹ̀ ìwádìí. Ó wáá rọ àwọn òbí kí wọ́n máa ṣàmójútó àwọn ọmọ wọn, pàápàá jùlọ ohun tí wọ́n ń dánwò nígboro, kí wọ́n máa tọ́ wọn sọ́nà lórí ọ̀rọ̀ ìgbéyàwó. Ìròyìn jábọ̀ wípé ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ Kánò darí àjọ Hisbah kí wọ́n bẹ̀rẹ̀ ìgbáradì fún ìgbéyàwó alápapọ̀ tọkọ-tìyàwó tí kò dín ní ẹgbẹ̀rún 2 lábẹ́ ètò tí ìjọba gbé kalẹ̀.
Aminudeen ṣe àfihàn ní Ọjọ́bọ̀ wípé gbogbo àwọn tí wọ́n fẹ́ ṣe ìgbéyàwó yóò ṣe ìforúkọsílẹ̀ kí wọ́n sì ṣe àyẹ̀wò ìlera tipátipá láti mọ ipò tí ara wọn wà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ ológun ti bẹ̀rẹ̀ ìwádìí lórí òṣìṣẹ́ ológun ìpínlẹ̀ Niger Lance Corporal Fẹ́mi Akínlẹ́yẹ tí ó pa ìyàwó rẹ̀ kí ó tó gbẹ̀mí ara rẹ̀ lórí ẹ̀sùn àgbèrè. Gẹ́gẹ́ bí orísun ìròyìn ṣe jábọ̀, wọ́n ní òṣìṣẹ́ ológun yìí tọrọ ààyè lọ́wọ́ ọ̀gá rẹ̀ wípé òun fẹ́ súré délé láti yanjú nǹkan ṣùgbọ́n kò jọ̀wọ́ ìbọn rẹ̀. Bí ó ti délé ni ó dàbọn bo ìyàwó rẹ̀ kí ó tó pa ara rẹ̀. Nínú àtẹ̀jáde tí adelé agbẹnusọ ológun 22 Armored Brigade Captain Stephen Nwankwo fi léde, ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ 11 oṣù kẹwàá ọdún 2025 ní Wawa Cantonment, ìpínlẹ̀ Niger. Lance Corporal Akínlẹ́yẹ Fẹ́mi tí ó ń sìn pẹ̀lú 221 Battalion ni wọ́n fura wípé ó ṣekú pa ìyàwó rẹ̀ kí ó tó gbẹ̀mí ara rẹ̀. Lójijì ni wọ́n bá òkú Fẹ́mi àti ìyàwó rẹ̀ nínú ilé wọn ní Block 15 Room 24 Corporal and Below Quarters Wawa Cantonment. Ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé ẹnu iṣẹ́ ni ológun yìí wà kí ó tó tọrọ àyè lọ́wọ́ ọ̀gá rẹ̀ wípé òun fẹ́ ṣeré délé pa láti yanjú nǹkan kí wọ́n tó wá ṣe àwárí òkú tòun tìyàwó rẹ̀ nínú ilé. Wọ́n ti lọ kó òkú wọn pamọ́ bí ìwádìí ṣe ń lọ lọ́wọ́ láti mọ ohun tí ó dìrọ̀ mọ́ ikú wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Èkó tún ti fi ojú ajínigbé ọlọ́rọ̀ tó ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ Chukwudumeme Onwumadike tí gbogbo ènìyàn mọ̀ sí Evans bá ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí Ìkẹjà lórí ìṣekúpa òṣìṣẹ́ ọlọ́pàá méjì. Evans àti akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń jẹ́jọ́ Joseph Emeka ni wọ́n kó wá síwájú adájọ́ A.O. Ogala pẹ̀lú ẹ̀sùn oníkókó 5 tí ó dá lórí ìṣekúpa, ìgbìyànjú àti ṣekúpa àti ìlẹ̀dí-àpòpọ̀ àti ìjínigbé. Àwọn méjèèjì ni wọ́n bẹ̀bẹ̀ wípé àwọn kò jẹ̀bi ẹ̀sùn. Evans ló ń kojú oríṣìí ẹ̀sùn ìwà ọ̀daràn 5 tí ó dá lórí ìjínigbé àti ìpànìyàn tí wọ́n ti dá méjì nínú ẹjọ́ rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àgbà òṣèré ilẹ̀ Nàìjíríà Bukky Wright ni wọ́n ti fà kalẹ̀ nomination fún àmì ẹ̀yẹ Best Supporting Actress níbi ayẹyẹ African Movie Academy Awards ọdún 2025 tó ń bọ̀ lọ́nà. Fífàkalẹ̀ rẹ̀ yìí jẹ́ àṣeyọrí ńlá lẹ́yìn tí Wright padà sẹ́nu sinimá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ó ti fi iṣẹ́ sílẹ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni òṣèré yìí ti fi ìdùnnú rẹ̀ hàn sí gbogbo àwọn tí wọ́n ṣe àtìlẹ́yìn fún ìpadàbọ̀ rẹ̀ sí Nollywood. Bí ó ti ní ìfẹ́ àti ìmọ̀ràn wọn ṣe iyebíye, ó ní èyí wà fún gbogbo àlá tí ó sinmi ráńpẹ́ ṣùgbọ́n tí kò kú. This is for every dream that took a pause but never died. Bákan náà ni Wright kí Nora Awólọ́wọ̀ lórí ìyànsípò rẹ̀ fún iṣẹ́ Red Circle bí ó ti dúpẹ́ lórí bí ó ṣe pè é láti bá a kópa nínú eré. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.